ṣẹ́rí àǹtí Bùsọ́lá tẹ̀ ń sọ ẹni tí mo mọ̀ délédélé ni ẹni tí mo mọ̀ mo fẹ́ lè sọ pé mo jẹ́ bí àbúrò sí wọn. ṣẹ́rí ìgbà tó kọ́kọ́ máa blow wọ́n ń gbé nínú Màgódò mo mọ mọ́mì wọn ṣẹ́rí mọ́mì wọn àti mọ́mì mi mọ́mì sí mi máa ń ṣiṣẹ́ London mọ́mì wọn ni. ṣẹ́wárí táìmù tí àǹtí yìí blow wọ́n fi proud sí tó bá léèyàn ní proud àǹtí ni tẹ́ bá kí wọn gan ó máa wò yín bí ìgbà tẹ́ pẹ́ da ìgbẹ́ sára ni. That time mo máa ń wish kọ́ help mi gbà yẹn bọ̀ ọ máa ń wòyàn bíi kí ni ìwọ jámọ́ ní táìmù yẹn. ṣe lórí ọ̀rọ̀ Bùsọ́lá Òkè tẹ́ sọ yẹn òun ni mo fẹ́ sáré sọ̀rọ̀ lé lórí mi mọ́ bó ṣe ń táìpù lọ títí ẹ má bínú. ṣe rí Bùsọ́lá Òkè tòótọ́ ni ọmọbìnrin yẹn sọ mo kò ṣe pé mo mọ̀ ọ́ jùjùjù but kọ́lọ́run fọ̀run kẹ́ ọkọ mi ó ti dolóògbé sí ọkọ mi mọ̀ church member ni wọ́n nígbà kan rí ó ti pẹ́ ní kérúbù kan ìgbà tán ṣì wà ní kékeré wọ́n ròyìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní blow yẹn wọ́n ròyìn bó ṣe rúdù wọ́n ló rúdù bíi in fact ibi tó ti dìde tó jẹ́ pé tó bá lọ tó bá bọ̀ ó máa sá sí inú church yẹn ló ń sùn as at that time gbogbo wọn jọ ń sùn bẹ́ẹ̀ ni wọ́n ròyìn pé bó ṣe máa ń ṣe number one gbogbo ìgbà yẹn ó ń ṣó lóṣó ṣòye yóò ń gbé àwọn big men yẹn kó lè fi blow ìgbà tó wá padà blow ó wá tún gbé ìgbéraga wọ̀ in fact pastor church wọn gbà yẹn ó sọ fáwọn ọkọ mi pé láláì tó ròkè wípé òun rí pé iná yẹn ò pẹ́ kó tó kú ìgbà yẹn dádì church àwọn ọkọ mi yẹn sọ wípé iná Bùsọ́lá Òkè pé kò pẹ́ kó tó kú pé àfi tó bá jẹ́ kó tètè rí yàn kọ́ látọ̀ ọ̀dà ànígbà yẹn wọ́n ròyìn pé kò sẹ́nìbọ̀dì tó lè bá sọ̀rọ̀ ipò rúdù gan-an ṣẹ́wárí lé aspect of àwọn ọmọ ṣẹ́ ẹ̀tàn sọ̀rọ̀ tọ́ ni ó ní ọ̀rẹ́ ọkọ mi kan tó ṣe manager nígbà yẹn ìyẹn ò pẹ́ pẹ̀lú ẹ̀ ìyẹn fílẹ̀ ni nítorí pé wọ́n ròyìn bó ṣe wà greedy ó wà greedy gan-an nígbà yẹn tó bá lọ sí play báyìí kò ní tọ́jú wọn òun ló máa dákó gbogbo owó tó máa fún wọn peanut so ó ti ṣe a lot and apart from that ẹlẹ́nkẹta náà ó tún ti rìn pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ẹmọ ọlọ́mọ yẹn kan ti fi àwọn ìbálòpọ̀ gba ògo lọ́wọ́ ẹ̀ gbogbo ìgbà tó fi ń buzz yẹn tó fi ń blow yẹn tó fi ń rain yẹn gbogbo ìgbà yẹn ó ti lájọṣepọ̀ pẹ̀lú àwọn tí ó yẹ kó lájọṣepọ̀ kọ́lọ́n kan jọ kó dáríjì ni a lot has been wrong in her life bó ṣe wà yẹn àánú ẹ̀ ń ṣe mí but kọ́lọ́n jọ kó dáríjì kó dá ògùn ẹ̀ padà ó ti sọ ògo nù nínú àwọn ìrìn àjò àti sọ̀rọ̀ sí ìwàsí àti ìṣesí torí ẹ̀ náà ó yẹ kí wọ́n máa wà careful ó yẹ kí wọ́n máa wà careful nínú ayé yìí tí ó bá ń dùn tó ń dán fún ẹ kí wọ́n má ṣègbéraga kí wọ́n máa wà careful so ó ti ṣe a lot of things tó wrong but mọ̀ pé Ọlọ́run á ṣàánú ẹ̀ nígbà yẹn ó fara balẹ̀ ni irú bàbá yẹn tí mo náà ní church yẹn tó fara balẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì tó ní fún gbà yẹn pé kó rọra máa ṣe pé àwọn rí pé inú ẹ̀ jó bùrùrù iná yẹn dẹ̀ kú lójijì ká ní pé gbogbo gbà yẹn ìgbéraga ọ̀wọ́lẹ́wù tí ó gbọ́ ni wọ́n á ti caution ẹ̀ bọ̀ gbogbo gbà yẹn kò ń gbọ́ sẹ́nibọ̀dì lẹ́nu ọkọ mi sọ pé gànràngànràn ló máa ń ṣe in fact tó bá nìkan ṣe gan-an tó ń yìnbá ìtẹ̀ ibi tẹ́ pé o ti sùn dáadáa rí tẹ́ pé òru àìwá wọnú church wàá sùn tó bá ti lọ tó bọ̀ ibẹ̀ ló máa sùn tó bá yìnbá ìtẹ̀ pé kó wá kọrin ó máa charge wọn ni tó máa bíìlì wọn bí ìwé rẹ̀ ń gbà yẹn. gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi pé kí wọ́n gbé ẹjọ́ wá bá mi kí n ganu sí kó gbé story wá bá mi kí n ṣí ẹ̀ so concern àwọn èèyàn kan lélẹ́yìí náà tí mo tún ṣí ẹ̀ yìí tí èèyàn kan bá ti ń sọ̀rọ̀ yòó níbi tó ti ń pé méjì tó ti ń pé mẹ́ta wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn o tí wọ́n ti wá sí orí DM mi àtìgbà tí mo ti post fídíò Bùsọ́lá Òkè nígbà tó ń sunkún nǹkan kan náà ni gbogbo wọn dẹ̀ ń sọ kò dẹ̀ possible kéèyàn kan sọ̀rọ̀ rẹ̀ ní láburú kéèyàn méjì sọ̀rọ̀ rẹ̀ ní láburú kó má di bí èèyàn mẹ́wàá ló ń sọ the same thing tó ń sọ̀rọ̀ ẹ̀ ní láburú mo ẹ̀ṣẹ̀ gbàgbọ́ pé ní tòótọ́ Bùsọ́lá Òkè ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ìwà ẹ̀ ó gbọ́dọ̀ lọ túbá kó lọ bẹ̀bẹ̀ kó lọ síbi tí ó túbọ̀ kóhun ti ṣẹ̀ kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó lè lọ síwájú Ọlọ́run kó lọ bẹ̀rẹ̀ fún àánú Ọlọ́run kí Ọlọ́run dá ìkó lọ sí òní padà gbogbo ògo tó ti wọlẹ̀ Ọlọ́run jẹ́ kó fọhùn èyí tó ti kú kí wọ́n Ọlọ́run jí àwàdà lẹ́jọ́ tí irú eléyìí ò bá wáyé tí ò bá sunkún àwọn ọ̀rọ̀ báyìí ò ní jáde àti ẹ̀dúpẹ́ kó wà láyé ni àwọn ọ̀rọ̀ yìí ń rú jáde tó ń ṣe pé lẹ́yìn ìgbà tó kú làwọn èèyàn sọ̀rọ̀ ibi lẹ́yìn èèyàn nítorí náà ni ẹ̀yin tẹ́ sọ fún mi pé ṣé mi lágbọ̀nà dùn ẹ̀ka rè iṣẹ́ tèmi lèmi ń ṣe àbí ẹ ti gbàgbé ni nípò olóòtú ẹwà ìṣẹ̀lẹ̀ mímí máa ń sọ ìtàn máa ń sọ ìrírí ayé máa ń sọ ohun tó ń ṣẹlẹ̀ sókè ẹ tó dá mi lẹ́jọ́ ẹ lọ sí péjì mi kẹ lọ wò nǹkan tí mò ń ṣe Bùsọ́lá Òkè tó bá rí fídíò yìí jọ lọ ṣe àtúnṣe kó o dẹ bẹ̀bẹ̀ sí Ọlọ́run ní ọba tó ń dá ìgbà yẹn padà mo gbàdúrà pé gbogbo ìgbà yín Ọlọ́run á dá padà ìkólọ sí òní Ọlọ́run á dá padà ògo tó ṣe wọlẹ̀ á tún fọhùn egungun gbígbẹ agbàgbára ọ̀tún. ọ̀rọ̀ àǹtí Bùsọ́lá Òkè tó gborí ẹ̀rọ ayélujára kankan látàrí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán tá à ń rí tó ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa àǹtí Bùsọ́lá Òkè tó jólórin ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ olórin tó kọ ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ àtòrí àtọrùn òun ó bá ọ lọ
lògbàlògbà ẹ mọ̀ mọ́ sọ́gbà lo táyé bá ń yẹ ni ká mọ̀ sí jẹ́jẹ́ torí ọlọ́run ló ní ìbẹ̀rẹ̀ àtòpin ẹ̀dá láyé o. àwọn èèyàn ń sọ oríṣiríṣi nípa àǹtí Bùkọ́lá ìyẹn Ọ̀kẹ́ látàrí ìgbé ayé tí wọ́n gbé nígbà ìbẹ̀rẹ̀ wọn pàápàá níbi tí wọ́n ti dìde nílé ìjọsìn tí wọ́n ti dìde. wọ́n sọ̀rọ̀ wọ́n yànnàná ọ̀rọ̀ o pàápàá jùlọ nígbà tí nǹkan ń dán fún àǹtí Bùkọ́lá Ọ̀kẹ́ irú ìwà tí wọ́n gbé wọ̀. ẹ̀yin èèyàn ẹ tún súnmọ́ bíi ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ àǹtí Bùkọ́lá Ọ̀kẹ́ ẹ mọ̀ já fi sàríkọ́gbọ̀n torí pé wọ́n ní àgbà tó jìn sí kòtò ó kára yòókù lọ́gbọ́n. ẹ̀yin èèyàn lògbàlògbà ẹja mọ́ sọ́gbà lo torí báyé bá ń yẹni ká mọ́ ṣe pẹ̀lẹ́ ìwọ̀nba tó o bá lè ṣe nígbà tó wà lọ́wọ́ rẹ sóre kó o sóre nígbà tí omi sàn gba ọ̀dọ̀ rẹ kó o lè bá àrómi mu nígbà tí ẹ̀rùn bá dé tí ò bá sómi mọ́. ẹ̀yin èèyàn ẹ tún súnmọ́ bíi ọ̀pọ̀ àṣírí ló pọ̀ nínú fọ́nrán yìí nípa àǹtí Bùsọ́lá Ọ̀kẹ́ oríṣiríṣi làwọn èèyàn ń sọ ṣùgbọ́n bóríṣiríṣi èèyàn ṣe ń jáde ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ń sọ bí kan náà ló ń forí sí o. ẹ̀yin èèyàn ìtẹ́nìyàn bá sì ń ṣe láyé yìí mọ́ rò pé èèyàn ò rí ọ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wọ̀ ọ́ tẹ́ ń wò ṣe sí ẹ kí ni ìṣesí wọ gan-an tó ń gbọ́rọ̀ mi Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ tọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ fọ́nrán yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé mo kí n pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mo wá sí etí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa subscribe tẹ́ ń like tẹ́ ń share tẹ́yìn náà bá dáwọ́ yín lé oríire báyìí la máa já sí o ṣùgbọ́n ẹ já ṣe pẹ̀lẹ́ dẹ́ẹ̀dẹ́ mìràwé kára mọ́ fìlẹ̀ lulẹ̀ ayé torí kò sẹ́dá tó mọ̀ ọ̀la tọ́ ẹ jẹ́ ká tó gbọ́ fọ́nrán ọ̀hún bẹ́ẹ̀ tó ṣe ṣàlàyé látàrí mẹ́sìn yànnàná ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́yẹlé tó ń jẹ́ àǹtí Bùsọ́lá nítẹ̀yìn náà bá wá nílé èròǹgbà látàrí fọ́nrán tẹ́ gbọ́ nípa arábìnrin ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọn sàrékọ́gbọ́n ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín tọ́ ẹ jẹ́ kí n tó gbé fọ́nrán wọlé kẹ́ ẹ tó gbọ́ àlàyé táwọn èèyàn ṣe pàápàá jùlọ àwọn tí wọ́n mọ̀ wọ́n délédélé fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. ìgbà tó bẹ̀rẹ̀ orin gbogbo àwọn àbúrò wọn lọ kó sínú industry orin wọn nínú music ni wọn títí mọ́ Níkẹ́ títí mọ́ Adéolú títí mọ́ Moní gbogbo àbúrò wọn mo mọ̀ àwọn ọmọ wọn Túndé ni first born wọn. so náà nǹkan tẹ́mi fẹ́ sọ sọ́rọ̀ yìí ni pé àwọn àbúrò wọn àwọn èèyàn gidi lọ́fẹ́ tó yẹ pé abroad ni gbogbo wọn kí ló ṣe wọ́n fún wọn lè help àǹtí wọn gbogbo wọn pátápátá abroad lọ marry sí mo fẹ́ lè sọ pé ilé tó bá wà Nàìjíríà bóyá kọ́ wá ṣeré díẹ̀ Nàìjíríà ni so kí lè tán wà àǹtí wọn tí wọn lè help wọn dáàmì sọ láwọn nǹkan táwọn náà ti ṣe nìyẹn ṣẹ́rí àwọn ọ̀rọ̀ social media yé mi ò ń gbàgbọ́n gbà mí because tẹ bá wà déèyàn délédélé ń gbà mí àwọn nǹkan tó ti ṣe ló máa ń jẹ́ káwọn èèyàn ṣe nǹkan tí ò dá sí wọn ṣé kò yẹ yín ìdílé tó ti jáde kí olówó ni bàbá wọn ọba ni ní Adó Èkìtì kó tó di pé bàbá wọn kú so èèyàn tó lókìkí ni bàbá wọn ìyá wọn náà tí ìyá wọn bá ṣì wà láyé ìyá wọn very nice woman because under àwọn ni ìyá mi ti ń ṣiṣẹ́ ń gbà yẹn tí mo jẹ máa ń lọ ilé wọn 24 hours gbogbo àtọkọ ẹlẹ́yẹlé wọn bá lọ ẹ̀gbọ́n wọn kan ó ṣe marriage ní Adó Èkìtì ń gbà yẹn tá a lọ ẹ̀gbọ́n yẹn ó wìn ní kí lórúkọ kíní ìtọ́ máa ń ṣe ń gbà yẹn géèmù yìí American lottery ó wìn yẹn gbà yẹn so ìgbà tó máa wìn yẹn ó ní láti send ìyàwó àtọmọ ẹ̀ lọ so time tó yẹ kó lọ bá wọn ìyàwó àtọmọ ẹ̀ ó sick ó jẹ́ padà kú sí Nàìjíríà so ẹni wà okay gbogbo àwọn àbúrò ẹ̀ ló wà labroad kí lẹ́yìn tí wọ́n lè help àǹtí wọn wọ́n máa ní nǹkan táwọn náà ti ṣe kọ́tọ́ yìí máa sọ pé téèyàn bá ti lówó kéèyàn má máa ní ìgbéraga because èèyàn mọ bí téèyàn máa dé lọ́la. àbọ̀ fowó mu gbá náà ni. tó ṣé pọ́ǹtì àwọn pọ́ǹtì mi ti yé ìgbà tí mo ráwọn kìíní yẹn lórí social media mo wà so disgrace pé irú àǹtí báyìí tún lè padà wá sí. àwọn àbúrò wọn tó lówó lọ́wọ́ náà tí wọ́n máa láìpẹ́ wọn tó sunkún lọ́la yẹn wọ́n máa rí kó sunkún lọ́la. exactly a ní nǹkan táwọn náà ti máa ṣe fún àbúrò wọn náà. àti ìyọ̀mọ̀ bó ṣe máa manage fund ó lè má mọ management of fund o. ẹni sùúrù ẹ jẹ́ kí ẹni sùúrù Mr. Aláṣẹ ẹni sùúrù ẹ jẹ́ kí àti ìparí ọ̀rọ̀ wọn ẹ jẹ́ kí wọ́n hand submission wọn jọ. àǹtí ìlú ń dọ́là rẹ̀ mo ti kọ́ ní comment ṣé rọ́jẹ́ tí nǹkan rántí ni because mo ti ń dán fún láti jọ ìpè àìgbó láti ìwà báwo ló ṣe nǹkan kan ogun ni because mo like orin wọn gan ọjọ́ tí mo kọ́ rí ní TikTok live or something inú mi so dùn bí ẹgbẹ́ mo rówó lọ́jọ́ yìí pé àwọn ògo nǹkan but ohun tó wá dé yà mí lẹ́nu ni pé ìgbà tí máa padà rí mo rí pé bíi pé èèyàn ṣe wòlíì lẹ́ni wá ń ṣe I was like ìgbà wo lẹ́ni wá di wòlíì tó ń consult fún yàn pé nǹkan kan ṣó ti gbóyin lẹ́ni mo ṣáà follow so ìgbà tí mo ọ̀rọ̀ ìgbà tó yà mí dédé rí wọn and apàdé ní Badagry ní oko afọ ní around bóyá November last year wọ́n akọni sọ́dọ̀ woman kan tó ń pè ní Aloya Numi wọ́n ṣe program mo like wọn gan she sound so well ogo yẹn sì wà ń bẹ́ẹ̀ voice yẹn sì wà ń bẹ́ẹ̀ ohun tó fẹ́ fàyọ ni pé àti London la rẹ̀ she only need to repackage herself kó má jẹ́ kí inferiority complex ó fún ní problem tó even
kò sẹ́ni tí ò kì í ṣe mistake bẹ́ẹ̀ ni ṣe sọ pé ó proud on something téèyàn bá ṣe mistake téèyàn bá ṣubú ó máa ń dìde ni téèyàn bá ṣe mistake kò sẹ́ni tó pé láyè yìí bẹ́ẹ̀ ni ṣe wà Òkú ọlọ́mọ jẹ́ kẹ́ ṣubú níbi tí ò dá. Ẹlòmíì máa ṣubú ìṣubú yẹn ti lọ nìyẹn. Ṣí ti hospital. Ṣẹ́fẹ́ wá sókè. ẹ̀bùn yẹn sì wà bẹ́ẹ̀ kó má jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ presently kó fún ní depression náà kó má rẹ ìpín pé bóyá òun lè. Dupsy baby wants to come up, send request. kó béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò sí kó náà wà up to date àwọn èèyàn sì máa rà ó sì lè tà nígboro Ọlọ́run Olódùmarè gbọ́ kó má rẹ ìpín gbogbo ilé tó ń ṣe. Wọ́n ti ẹ̀ nílẹ̀ àti ta anything kọ́ gbé 645 wọ́n máa make ìwọ̀n wọn. Kọ́kọ́ wá owó kọ́ sùn báyọ̀ wá. bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ lẹ́ẹ̀kan náà àmọ́ nǹkan tó ti jọ transpire láàrin àwọn àti Báyọ̀wá wọ́n jẹ́ kí má Báyọ̀wá kó dúró ara ẹ̀ fún fúlẹ̀ táǹtì ìbá jáde with full force tó bá relate pẹ̀lú àwọn ògo tó wà ń gbèrú ń sìn nǹkan kan ṣẹlẹ̀ gbogbo clip atóríṣe ọ̀fíìsẹ̀ bóyá lánàá àbíjẹta tó ń ṣe ṣó pẹ̀lú bọ̀bọ̀ kan tó ń pè ní Kulubele aláyé ìbẹ̀rẹ̀ sí Kulubele sọ̀rọ̀ pé wọ́n ti fẹ́ gbá bàbá yín wọlé o bọ̀tẹ̀ mi kọ́ fi rìpọ́ọ̀tì ẹ̀ ní lòun náà fi wà ń gbèrò padà àwọn èèyàn ń dìde 24/7 láti rògbòlò láti darapọ̀ mọ́ industry yìí ẹ tó bá dọ̀lù ara ẹ̀ ló máa lé wọlé kẹ́ni má ẹ jẹ́ ká encourage ẹ̀ kó má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan lé wọlé kò sẹ́ni tí ò kì í ṣubú kò sẹ́ni tí ò kì í ṣe mistake kó gbàgbé mistake tó ti ṣe sẹ́yìn kó gbàgbé nǹkan táwọn èèyàn ti ṣe tó dùn kó gbàgbé ẹ̀ kó jẹ́ kó nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbèrò ń sìn kó náà update kó kẹ́rì package rẹ̀ kó túbọ̀ ẹ̀fọ́ gbogbo yẹn sì máa ta ń gbèrò gbogbo àwọn èèyàn sì máa mọ̀ ó sì máa pàdé aláàánú nǹkan tèmi tí ń pé bóyá àwa public need láti sọ fún sí ni ẹ̀kọ́ encourage ẹ̀ dó ẹni tó bá ní help láti ṣe kó ṣe fún but ohun tó wà most important pé ẹ jẹ́ káàntì mọ̀ pé ohun tó wà lókè ó ti taṣọ gbẹ ó sì lè ṣe dáadáa nínú ayé kó má rọ ìpín kó má wà depressed ẹ jẹ́ kó fi Báyọ̀wá lẹ̀ kó gbàgbé òṣì kan tó ti lọ kó náà kó forgive ara ẹ̀ kó forgive àwọn tó ṣẹ̀ kó move forward kó wájú ìyanu sì máa ṣẹlẹ̀ láyé ẹ̀ kó gbàgbé mistake tó ti ṣe fún ara ẹ̀ kó dẹ̀ gbàgbé nǹkan táwọn yẹn ti ṣe sí èmi sì believe pé ẹni yìí sì lè wá òkè the glory is still there the gift is still there ó lè package ara ẹ̀ ibi tó náà bá mọ̀ kó ti ń bẹ́ tó ti ṣe mistake kó correct ara ẹ̀ kó bá àwọn èèyàn gidi àwọn èèyàn yìí kó bá wọn rìn ìyanu sì máa ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan tí. Ẹ kálẹ́. Ẹ ti rí orúkọ mi S-Gold Music International Alaba International ni mo wà I'm a marketer I market music so mi ò fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ because tí gbogbo èèyàn tó ń gbóhùn mi lálẹ́ tó wà ní industry tó dẹ̀ rajà ní Alaba kò sí ẹni tó máa ní bóyá àwọn ọmọ mi ṣẹ́rí ká tó dá ẹnikẹ́ni lẹ́jọ́ ẹ jẹ́ ká tọrọ àṣàgà fúnláì kọ́lọ́run ọba kó ṣàforíjì fún wa ṣẹ́rí ọ̀pọ̀ èèyàn tó jó lórí burúkú nínú àwọn artist làwọn Báyọ̀wá ni wọ́n sọdọ̀ lóríire látara kíni látara ìpolówó ó dúnlẹ̀ wọ́n á polówó ẹlòmíì títí ọjà ilé máa tàjú pálí méjì lọ which is 2000 èyí tó bá manage ta àwọn piracy wọn jẹ́ kí mákẹ́tà gbádùn ẹ̀yin máa dúró ìyà tí mákẹ́tà ń jẹ ni mákẹ́tà mi kò rántí tọmọ ilé ń tọmọ ọlọ́mọ níta ó ń kú fún artist ṣẹ́rí ọ̀pọ̀ nǹkan púpọ̀ ni ò lè jẹ́ kí Pasuma wálẹ̀ ni ò lè jẹ́ kí Saheed Òṣùpá wálẹ̀ because wọn fojú olóore wọn gúngi ṣẹ́rí wọn ní tán bá bí ẹ kó tún rẹ bí ni téèyàn bá jẹ́ artist kò ní kó má ní iṣẹ́ mi tó máa máa ṣe ní state industry ti lànà mákẹ́tà mi gan kò rójú tu ara ẹ̀ débi tó máa rójú tu artist iṣẹ́ rẹ̀ tẹrù kó ń tà wìtìwìtì ìpolówó ló jẹ́ kẹrù kó ń tà wìtìwìtì ìgbà tíṣẹ́ rẹ̀ ń rìn ní mélòó lẹ́yìn rà sínú létí yín kájọ bíra wa gbogbo àwa táwa lórí. àwọn bá ra kẹsẹ̀ ti Báyọ̀wá o. mi ra o. now nígbà tí à ń ta ṣẹ́rí gárúwé yẹn ó tà ṣùgbọ́n níbi tó tà mọ́ ṣẹ́rí torí pé orí social media yìí ẹ̀rù máa ń bà mí láti wá sọ̀rọ̀ ń bẹ̀ ìdí ni pé àwọn aláṣìgbọ́pọ̀ lórí social media ẹlòmíì kò dẹ̀ kí mọ deep down ọ̀rọ̀ á ṣàfẹ́gbẹ́nu sí kọ́mọ̀ pé òun náà wà nínú ayé òun náà fẹ́ sọ̀rọ̀ bọ́tẹ́ ò bá máa sọ̀rọ̀ nípa business náà ó máa jẹ́ nǹkan tó mọ̀ dájúdájú tí ò bá sí ayé social media ọlọ́run artist ní marketer jẹ́ nísìnyí báyìí tí Bùsọ́lá Òkè tó bá ready láti drag Báyọ̀wá tí gbogbo artist dìde kọ́ fẹ́ gba right wọn padà lọ́wọ́ marketer ẹ mọ̀ pé kóòtù àkún gan ẹlòmíì àṣòfò dànù ṣó ti yé yín sí because ìyà tí marketer jẹ kò kéré ẹlòmíì nínú ilé wọn kì í fẹ́ ran jẹun tó bá dọ́dọ̀ marketer ló máa ní rúmà palọ̀ lòún gbé tẹ́lẹ̀ kíní kan lòún gbé ẹ̀wọ́n tó ti Bùsọ́lá Òkè tó rí ẹ̀ o ti ẹ ti wà one sided even from your saying you are one sided lóde ọdún kẹlẹ ọdún rẹ fẹ́ fi ó fẹ́ bá yé ẹ̀jẹ̀ yìí. ọdún mélòó gan ló ń gan ti produce ìgbẹ̀yìn ẹ jẹ́ ká jọ sọ níṣẹ́ yẹn gan ló ti dàrú tó lúkálùkù ti fáìn wéyìn ṣẹ́rí mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù because àwọn èèyàn mi lè máa wò mí wá ní ta ló ránṣẹ́ ta ló ní kó lọ defend the marketer a lot is happening on social media but èmi kàn máa ń sọ pé mo máa ń kọ́gbọ́n because marketer dàbí àtùpà tó tanná fún ọmọ aráyé tàbí ẹ̀ tiẹ̀ ṣókùnkùn ni ẹ ṣé mo dúpẹ́ mi ní ìsọ̀jù báyìí lọ ire o.
ṣe máa ẹ ṣe máa jẹ́ tí mo fẹ́ bí question kan sọ́mọ́ kó Máyọ̀wá tẹ̀ ń sọ ìmọ̀ ọ̀dẹ́sán kan tẹ̀ ń sọ but a lot of people don't complain pa wọn a lot of people don't complain pa wọn Máyọ̀wá ó lè tán lọ́nsì. Máyọ̀wá kọ́ Báyọ̀wá máa lù kọ́ Báyọ̀wá a lot of people don't complain pa wọn. ó dàbí ẹ má bínú. Terry reason tí woman yẹn ṣe drop ni wípé she knows you people go to Basha but I want you to know that she came for only one thing to let us know that àwọn iṣẹ́ Bùsọ́lá Òkè irọ́ ni mọ́mí mo mọ̀ pé ti drop pé màmá gbọ́ mi in fact Bùsọ́lá Òkè tà ju kí arúgbó lọ. Exactly. nígbà yẹn Ẹlẹ́yẹlé was one in town. 100 was 100 minus nothing. pé àwọn tí wọ́n fẹ́ pé Máyọ̀wá ò jèrè tó lára ẹ̀ tó kó release orin. ẹ jẹ́ má bínú wípé àwọn èèyàn kan wọn ò jẹ ẹran lé wọn tó bá mi ti mákẹ́tà ẹ jọ kí ni wọ́n ń ṣiṣẹ́ fún wọn ní jẹun lọ́dọ̀ mákẹ́tà kí ló ń ṣiṣẹ́ fún that's the purpose of going out. ṣebí purpose of going out lọ́dọ̀ mákẹ́tà náà nìyẹn kọ́ lè dèèyàn láyé. ẹni sùúrù mákẹ́tà ò help olórin o ẹ jẹ́ ká là lé business associate lọ́jọ́ jẹ́ tí mákẹ́tà ò bá rí orin promote ebi á pa mọ́nàmọ́nà tiẹ̀ náà wọ́n jọ ṣiṣẹ́ fúnra wọn ni. sísá pé ebi yẹn ló ń pa wọ́n báyìí olórin mélòó ló gbé orin lọ bá mákẹ́tà mọ́. nobody ló ń gbé orin lọ mákẹ́tà mọ́ àwọn mákẹ́tà kan ti yà wèrè tí wọ́n máa sọ pé orin olórin ò tà ó dẹ̀ máa ṣe rẹ́kọ̀dì yẹn again ábọ̀mù mi jáde ó dẹ̀ máa débẹ̀ máa bá iṣẹ́ rẹpẹtẹ nílẹ̀ tó kún sílẹ̀ tí wọ́n dẹ̀ ń tà ó dẹ̀ máa gbórin yẹn ń tà bọ̀ tó bá dé ní ọ́fíìsì wọn wàá bá iṣẹ́ rẹpẹtẹ àwọn rẹ́kọ̀dì yẹn tó bọ̀ sílẹ̀ wọ́n rí bọ́ọ̀lù jáde wọ́n á máa parọ́ pé kò tà Báyọ̀wá ló bá yẹ lẹ́yìn yìí jẹ́ Báyọ̀wá ni. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sọ ọ̀gá mi ló ń sọ fún Báyọ̀wá aṣọ tí Báyọ̀wá fi ṣe ológo dídán èmi yìí ni mo rán aṣọ tó fi ṣe ológo dídán bàbá gbọgbẹ́ mọ́ wá wáyé church àwọn àti rẹ̀ ní sùúrùtù ó wà ní Oríọlá church màmá ẹ̀ ní Oríọlá ibẹ̀ ló wà Báyọ̀wá máa mú Bùsọ́lá ìwà bẹ̀ wọ́n fẹ́ra wọn dáadáa bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ra wọn kò lè fight kò lè jà kò lè sùn Báyọ̀wá bó ṣe wà yẹn kò lè sùn ẹ̀ Báyọ̀wá ló silent ẹ̀ thirty gbogbo ẹ̀ ló fi silent ẹ̀ fi gbọmọ láwọn ọgbà kan èmi ti mọ̀ pé kò ní pẹ́ wọlé òun àtọmijé ojú mi omijé ó dá wà ní omijé ojú mi gbà yẹn tẹ bá rántí àwọn orin yẹn pé orin ọdún àwọn èèyàn aláìkọrin gidigidi Bùsọ́lá dẹ̀ hot nígbà yẹn ó dẹ̀ tà dáadáa kò sí gbogbo orin yẹn tí mi lè kọ́ ìtòwé ìdàgbàsọ pé let business be business nígbà tó ti dó Máyọ̀wá ń sí tó wá ń sunkún sí. let business be business. wọ́n fẹ́ra wọn lónìí gidi ni wọ́n fẹ́ra wọn lónìí gidi. ẹ má bínú òdì queen ẹ̀jẹ̀ má bínú sísá júmi ṣẹ́mu àwọn lecturers wọ́n máa ń bọ́ ọmọ school sùn kó tó fún ní pass mark. yes that's what nítorí wọ́n ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ni tọ́lá ti ṣe ló ti ṣe fún ọ̀rẹ́ ẹ̀yìn á tún gbé inú tiẹ̀ náà máa dùn pé yes. ẹ rí ẹkún ẹ̀ tó sun yẹn ó ṣòpè nǹkan tó wà nú ẹ̀ ó pọ̀ ju nǹkan tó sọ síta lọ ó jì ó lè sọ àwọn kókó bẹ̀ ẹ̀yin obìnrin ẹ má bínú mo tún fẹ́ sọ kinní kan ẹ má bínú àwọn obìnrin kí n má lẹ́yìn obìnrin kọ́sí ní ìṣọkùnrin àwọn obìnrin another story to remind us wípé olówó yẹn ò lè la wa ọ̀gá wa tá a lò yẹn kò lè help wa. exactly Máyọ̀wá gan ló ní ìdí ẹ̀wọ̀n kó ló ní ìdí Máyọ̀wá because you don't believe you can do it. èmi kàn fi pèsè láàárọ̀ tí mo wo àwọn. nígbà yẹn àti ẹlẹ́bí táwọn ti arrive. ẹ mọ̀ pé by now ní gbogbo sex wọn gbà yẹn ọlọ́wọ́ gbé. òun ló ti sá lọ sáà broad yẹn tí ó lè ní anything ṣe mọ́ ní Nàìjíríà yìí òun ló yẹ kó jẹ́ one of biggest artists tó jẹ́ pé ó èwo ló drag ìbọ̀dá yìí rí tẹ̀rí tó dáhùn. Báyọ̀wá máa fẹ́ fún fò bẹ́ẹ̀ tó fẹ́ yàgbẹ́ tọ́lẹ̀ tí ó di gbẹ̀yà a máa yọ Sunday báyìí a máa fẹ́ fún fò ní a máa rọjú ìrọ̀lẹ́ ìtẹ́ ìdòlù wọn ló pọ̀ jù kódà àlẹ́jẹ́ dìgbà wọn tún sọ pé màmá tó ojú lọ́pọ̀ kù yẹn ló pọ̀ fún mi. àwọn àṣọ tó jọkùnrin ó fẹ́ ṣe fún Paso nígbà tí gbogbo wọn ṣe fún generation Paso gbà fún ni ó fẹ́ ṣe àní fún Paso. ṣẹ́gbọ́n ẹ̀rọ ti màmá adọ́nà máa kú ó jọ náà kọ̀ kú ó jọ náà kọ̀ kú àlùwá nígbà tó ń sọ pé ẹ fẹ́ lọ pátá màmá yẹn mo fọ́ pé àgbà ọ̀nà oníṣìnà òṣì. Terry, it will come to a point tó jẹ́ pé gbogbo àwọn fíìmù yìí gan wọn ní àwọn akẹ́kọ̀ọ́ ní táwọn AI ló ń generate movie. ẹ̀ka alẹ́ òpin Mary. AI ló ń generate movie ní ẹni tí ó bá lè lo social media yìí dáadáa ẹni tí ó bá lè lo social media yìí dáadáa tí ò lè lo ó láti lọ kọ ó wà lára kan tó wà fẹ́ tẹ̀ because tó bá ṣe máa ṣorin jáde máa lọ́dọ̀ Bíọ́lá pé ẹjọ́ àti Bíọ́lá orin mi rè abọ́ mi rè ẹ bá mi sọ fáwọn èèyàn kan stream ẹkún olórí burúkú lẹ̀ sùn ẹ lẹ́jẹ́ wà fọ́tọ̀ orin náà fi mọ̀ yín kílẹ̀ sùn fún. Kíni wà nínú ọ̀rẹ́ internet is there but now nínú nǹkan tó bá fẹ́ yìí kẹ́ ẹ̀dọ́kọ̀ àti ọ̀pá ìpẹ́ ẹ̀jọ́ o kó má fi òun ti big nínú ayé àti ọ̀pá ẹ̀jọ́ torí Ọlọ́run mo ní pé ẹni followers ẹ̀jọ̀ help mi but that ìgbéraga kò jẹ́ kó lè ṣe nípa tí ò bá lè lo social media yìí nísìn bó ṣe máa tún gbẹgbẹrẹ kiri nìyẹn o àwọn tó ń ta ọjà gan wọ́n wá àwọn ènìyàn sásí lábẹ́gbẹ́ ẹ̀jọ́ torí ẹ bá mi polówó ọjà mi. ẹ bá mi polówó mo máa sọ kíní kan kò sí iṣẹ́ tí mi ò lè ṣe because mi lè tọrọ mi lè wá sórí social media wa tọrọ ọlọ́mà jẹ́ kí n rí ìṣòro tó bá kò sí iṣẹ́ tí mi ò lè ṣe pé mi sí iṣẹ́ pé mi sí anything nígbà tí mo dé ìlú tí mo wà mo lọ bá àwọn India mo lọ fọlẹ̀ mo ṣe everything kó tó di pé mo get back to my feet àwọn èèyàn ló ń tọrọ owó náà wọn lọ church wọn. mo ti sọ́kẹ́ tó dé mo ní wípé kí o fall kò mí ní tẹbi tó máa wà ní ẹ for life. mo ṣe náà ìfọwọ́sí gbogbo ẹ̀ mi ò lè tọrọ nǹkan tí mi kì í ṣe ti gbéraga mi ò lè lọ tọrọ ẹ wá sórí social media ẹ mọ máa ké gbogbo àwọn tẹnu sunkún bẹ́ẹ̀ oníkàlùkù náà ló ní tiẹ̀ the bigger the headache oníkàlùkù ló lẹ́fọ̀ọ́ rí títí ọ̀rọ̀ ní ìyá wò. àwọn òkìlẹ̀ pé wọ́n rẹ̀ para wọn ẹjọ́ ìgbà tó ní ṣiṣẹ́ gbọ́dọ̀ lẹ́wà. wọ́n fẹ́ dáwọ́ fún wọn ni. tọ́ ẹ̀yin èèyàn káàkiri gbogbo àgbáláyé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní dì ohun rere náà ni etí gbogbo wa ò mọ̀ gbọ́ o ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o wọ́n wá ní àìsí ń bẹ̀ láì bá ní dá sí
tẹ́yìn náà bá nílé èròǹgbà láti sọ sí fọ́nrán tẹ́ ẹ gbọ́ yìí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yẹn lábẹ́ kọ́mẹ̀ntì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín náà rèé tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ bó bá tó ṣe ń lọ àmọ́ mu wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé a ní sì wá wo òní wa a sì ní fi ba ọ̀la wa jẹ́ ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.